ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé kí ni ìròyìn ayọ̀ lélẹ́yìí. Mo sọ mo ní tó bá tó àsìkò àwa la máa jà fúnra wa, èèyàn kọ́kọ́ ò ní jà fún wa. ọmọ Yorùbá ọ̀rọ̀ tí mo gbé wá lásìkò tá a wà yìí ọ̀rọ̀ tó jẹ́ wípé ó kan gbogbo ọmọ Yorùbá ni o. ọ̀rọ̀ Yorùbá nation kọ́ o, ọ̀rọ̀ wọn Nàìjíríà kọ́ o, ọ̀rọ̀ bí ikú òṣèlú wọlé pa èmi àti yín lójijì. mo bẹ̀ gbogbo àwọn táwọn wo fídíò ìbáyìí mi ì jẹ́ kó gùn rárá. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá pín fídíò yìí sí gbogbo every places táwọn ọmọ Yorùbá bá wà tẹ̀ mọ̀. WhatsApp group ni o, Facebook group ni o, WhatsApp contact ni o, Messenger contact ni o, Meet contact ni o, TikTok ni ẹ bá wa share this everywhere because nǹkan kan ti ṣẹlẹ̀ sí àṣírí kan ti tú. Kábíyèsí Elédùmarè ẹni tó Ọlọ́run ò ní mú kò ní dá, Ọlọ́run ò dẹ ẹni tí ó lè mú. Láyé kò gbọdọ̀ ṣẹlẹ̀, kò gbọdọ̀ ṣẹlẹ̀. àwa gbọ́dọ̀ wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn bàbá wa tó jẹ́ ọba nílẹ̀ Yorùbá wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà, wọ́n jẹ́wọ́ ọmọ kan. Now information kan tẹ̀ mí lọ́wọ́ báyìí mo rò pé no èmi nìkan kọ́ ni màá gbọ́ information yìí, mo ní láti gbé jáde kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ká gbọ́ kọ́ ní kálukú lẹ́ẹ̀kọ́ opinion ẹ̀. mo fi Ọlọ́run bẹ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wo fídíò yìí ẹ kọ opinion yín sí comment section. ó níbi tí fídíò yìí lọ ẹ mọ̀ pé tí bá sọ pé níbi tó ń lọ kẹ́ mọ̀ pé níbi tó ń lọ ni. mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé mi ní ṣe nǹkan kan tó máa pa bàbá Olóyè Sunday Igboho lára tàbí bàbá Professor Banji Akintoye. gbogbo tẹ́ bá rí tí mò ń ṣe is for the betterment of the movement. àwọn tí ó yé tí wọ́n mọ̀ tí òye òye tí wọ́n mọ̀ bó ṣe ń lọ àwọn lè rí tó ń sọ nǹkan tí ò dáa nípa Mass B. bó tẹ̀ jẹ́ pé àwọn kan wà yìí lára ní tiwọn, káwọn kan wà ọkọ̀ tiẹ̀ kórìíra Mass B TV ni tí wọ́n tiẹ̀ fẹ́ gbọ́ kankan nípa Mass B. ṣùgbọ́n Ọlọ́run ló fọ́ọ̀sì mi sí yín lọ́rùn torí pé kí ni tipátipá ni Ṣàngó fi ń fẹ́ràn orógbó, tipẹ́tipá lọmọdé èèyàn fi ń fẹ́ràn owó. bẹ́ẹ̀ ni àfi ká náwó, àfi kí Ṣàngó jorógbó. ẹ dáríjì mí, kí ni mo ṣe? Now ẹ ká fi ẹsẹ̀ that is just by the way. Now àwọn bàbá wa kó pè mí nílẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ọba. Àwọn bá sì wà nílẹ̀ Yorùbá. ọmọ Yorùbá a sì láwọn ọba. mo fọwọ́ ìsọ̀yà fún yín lálẹ́ yìí a ní àwọn ọba téèyàn fi ń tọrọ ọba. I don't have to mention any name. mo ń fi àsìkò yìí sọ fún yín wípé a ti ní àwọn ọba nílẹ̀ Yorùbá. àwọn ọba yìí náà ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́ o, ṣùgbọ́n wọ́n ṣe nǹkan kan lálẹ́ ẹ̀rọ Ọlọ́run bá mi. mi ò bá tẹ̀yìn wò mí o, wọ́n ṣe kankan báyìí information yẹn ta sí mi létí. àtọ̀sán ni wọ́n ti pè mí, wọ́n rí mi bá sọ̀rọ̀ torí ibi tí mo lọ lórí ọ̀rọ̀ movement náà ní gbogbo ìta lọ tí kò ṣe ń wọlé dé. mo wá rí miss call wọn láìpẹ́ yìí nísinsìnyí, mo wá pè padà. Kábíyèsí wa ẹ lè believe pé lórí ọ̀rọ̀ security ṣé mo kí mo sọ fún yín, mo ní àwọn Fúlàní kan wọ́n ti sá lọ nípínlẹ̀ Ọ̀yọ́. bóyá àwọn Fúlàní tó wá sá kúrò nípínlẹ̀ Ọ̀yọ́ bóyá àwọn lọ sunkún lọ bá Sàtánì Sókótó, Abdulsalam, Babangida, Al-Mustapha, Gowon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ Fúlàní tó dẹ̀ tún jẹ́ head of state, former head of state. nísìnyí wọ́n ti àwa gbọ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rán àwọn èèyàn sí àwọn bàbá wa ọba aládé pẹ́pẹ́sẹ́ o. security tí wọ́n fẹ́ gbé fún Ìgbòho wọn ò gbọ́dọ̀ gbé fún o. nǹkan tó bá fẹ́ kó sọ fáwọn o, àwọn ṣetán láti fún wọn ní gbogbo nǹkan tí wọ́n bá fẹ́. gbogbo nǹkan tó hùn káwọn bàbá wa fẹ́ àwọn ṣetán láti fún wọn, láti má lè jẹ́ kí Olóyè Sunday Igboho security yẹn gbà kó wọ́n bá gbé fún wọn. anyway kí tó tẹ̀síwájú mo kọ́kọ́ fẹ́ fi àsìkò yìí fi sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu
His Excellency, the incumbent President of the Federal Republic of Nigeria. Bàbá ẹ mọ̀ àwọn tó jẹ́ leader wa o, ẹ mọ̀ wọ́n dáadáa. In case táwọn ọmọ àlè kó bá lọ padà gbowó tó wá ń sọ fún yín pé pé Sunday Igboho ti sọ pé kinní kan ẹni tó lè sọ nǹkan tí olóyè Sunday Igboho bá sọ fún yín òun ni bàbá wa Professor Banji Akintoye Stephen àti bàbá mi olóyè Sunday Adeniyi Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá mi ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarere ká ní arére ẹmu ẹkì ẹran bí ọ̀rẹ́ kọ́ ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin mádé òjò pàṣẹ kẹrẹ mádé ọmọ Àtìbà ẹ má jẹ́ wọnú ẹ̀mí ẹ̀yin yan wa àwọn tí wọ́n lè sọ̀rọ̀ nìyẹn fáwọn ọmọ Yorùbá tàbí spokesperson bàbá wa olóyè Sunday Adeniyi Adéyẹmọ Ìgbòho ìyẹn Whitest Lion Ọláyọmí Kóìkì tó bá ti yẹ̀ lẹ́yìn àwọn yẹn tó sọ fún yín pé bàbá rán àwọn sí yín ẹ make sure pé ẹ pè bàbá lórí not audio call lórí video call tẹ́ bá tún ọba àwọn ṣe video call gan ẹ tún study ẹ̀ dáadáa torí pé fake video call ti wà. ọmọ Yorùbá bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin náà ẹ wò lọ wò bọ̀ tá lẹ rò pé ó kájú ẹ̀ lóòótọ́ Ọlọ́run nìkan ló kájú ẹ̀ bọ̀ tábà ní tọ́ra wa ẹ̀yin yan wa ẹ bá kọ́ sí comment section wípé olóyè Sunday Igboho Professor Banji Akintoye ìyá jagun ó dùn mí gan pé mi kì í dárúkọ ìyá jagun it's very painful ẹ foríjì mi ìyá mi ọ̀wọ́n ìyá gbogbo ọmọ Yorùbá olólùfẹ́ gbogbo àwọn ọmọ Yorùbá abiyamọ tòótọ́ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tábà níwù ìyá jagun bíá ká sọ pé márùn ní stéètì kọ̀ọ̀kan wàláì ádàbí pa wà ní àwùjọ náà lè Yorùbá ni márùn ti ẹ̀rù kí là ń bá káàkiri tábà ní ìyá jagun ẹyọ kọ̀ọ̀kan ní each state ó ti tàn Ọlọ́run abiyamọ nìyá yẹn abiyamọ gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní ìyá jagun. Now ọmọ Yorùbá ẹ jẹ́ ká tètè ṣe kí ni ká tètè jára wa níbi tabadé yìí torí tábà ilé gọ́ra wa pẹ́ so amọ̀ra wa bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ káwọn kọ́kọ́ wá parọ́ fún yín security ilẹ̀ Yorùbá gbogbo ayé mọ̀ pé ọmọ Adéyẹmọ òun lọ́lọ́run fi rán kò tí pọ̀jù o tó bá fún wa security we need to start from somewhere a ní láti bẹ̀rẹ̀ láti bìkan lóòótọ́ èmi tí mo bá yín sọ̀rọ̀ I'm not for one Nigeria mi ì dẹ̀ nígbàgbọ́ nínú Nàìjíríà ṣùgbọ́n nígbà táyì ti gborílẹ̀-èdè tó bá tiẹ̀ fún wa ní security ká dáàbò bo South West àwọn Fúlàní ti mọ̀ wípé tí wọ́n bá fi lè fún bàbá mi olóyè Sunday Adeniyi Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n mọ̀ pé tó bá fún wọn ní security gbogbo iṣẹ́ ibi táwọn ń ṣe àwọn ò ní rí ṣe mọ́ kò má sọ̀rọ̀ kékeré táwọn Fúlàní yarí kanlẹ̀ tó láwọn ṣe tó láti ná ọ ní iyekíye táwọn bàbá wa bá fẹ́ kọ́ béèrè but àwọn bá wá reject ẹ̀ for the third time ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́ta fáwọn bàbá wa gbòòsà 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 bàbá làwọn bàbá yìí wọ́n yarí kanlẹ̀ fáwọn Fúlàní pé kò jọ àwọn onígbowó nǹkan kíkọ kó wọn kọ gbé wá àwọn ò fẹ́ ọmọ wa la fẹ́ bẹ̀ àṣà sọ pé ó fẹ́ wá sílẹ̀ Haúsá wá ṣe ilẹ̀ Yorùbá ni ẹ bá wa gbélẹ̀ Yorùbá náà ẹ mọ̀ débi pé àwọn bàbá wa wọ́n wọ́ọ̀kì wọn out ni
torí wọ́n pè wọ́n ṣiṣẹ́ ṣe mọ̀ fún àwọn ọba náà wọ́n máa ní forum bí south west rural council south west kìnìkan council gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwọn either ọba political leader governor president even gan títí kan àwọn ìyàwó senator ìyàwó ọlọ́pàá gbogbo àwọn tí wọ́n jẹ́ government parastatals gbogbo wọn ló máa ń ní association kódà gan àwọn ìyàwó wọn náà máa ń ní association yà má ṣe o ọmọ Yorùbá so ìgbà tó bá àwọn bàbá wa ṣe meeting torí wọ́n pè wọ́n ni so wọ́n ṣe bí conference bó wá jẹ́ closed door meeting gbogbo nǹkan tí mò ń sọ yìí wọ́n feed mi ni I was fed and I was reported to so tẹ bá wò dáadáa tí ó bá ní nǹkan kan táwọn Fúlàní yẹn tó ń fi pamọ́ níbẹ̀ yẹn tí ó bá ń ṣe pé wọ́n ní hidden agenda ẹ ṣe lè máa fowó bí àwọn bàbá wa pé wọn ò gbọdọ̀ jẹ́ kó gbé security fún Olóyè Sunday Igboho torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní kàbá yìí nǹkan táwọn ọmọ wọn ń ṣe ó ń fèvọ̀ wọn kódà kàlẹ́jẹ́bì ṣe bá ń gbọ́ tó ń sọ pé àwọn gan-an ni wọ́n wọ́n wọn tí ó bá kí ń ṣe pòótọ́ ní nǹkan táwọn ènìyàn ń sọ àwọn Fúlàní ṣe ń ṣèpàdé tó ń bẹ àwọn àgbàbá wa nílẹ̀ Yorùbá wípé sí ẹ̀kọ́ gbowó kó má jẹ́ kí Ìgbòho ṣe àfi tá a bá fẹ́ tanra wa ló kù nílẹ̀ Yorùbá lè ní ta Ọlọ́run tó lè lò kò sẹ́ tó Ọlọ́run ò lè lọ má sì mí gbọ́ o ṣùgbọ́n Ọlọ́run ni wọ́n yàn kan dìde kó wá dójú tì tàbí kó má jẹ́ kó ṣiṣẹ́ ẹ̀ parí láéláé Ọlọ́run kì í ṣe irú ọba bẹ́ẹ̀. Mo tún fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa a tún fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà èmi on behalf of myself and my family and my loving fans we say a very big thank you fún gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá mi tí wàá sọ̀rọ̀ tán o nísìnyí mo fẹ́ play fídíò kan fún yín bọ̀ kí tó play fídíò yìí ẹ jẹ́ sáré dẹ̀ka ìpolówó ọjà. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀ yóò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò. Ó bá rí bí ògògò sísẹ́lẹ̀sẹ̀ rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀. Olóyè Máyégún Aníkúlápó ló dìgbẹ̀dìgbẹ̀ bí ẹ̀kọ́. Akọ́lábátà òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú. Gbogbo ayé bá gbóná lálálá bí iná àjẹrù. Táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀. Olóyè Máyégún Aníkúlápó oṣù òróró sùmọ̀lú lórí ọ̀kẹ́rẹ́ ogún owó fún àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fìdíọ̀ ogun pèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára ẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ́kọ̀ọ́ òdìdé kò sí Olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò agbólórí bẹ̀rí inú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé olólọ ìjì kìí jà kó gbé ọlọlọ a kìí kórè olóko ní ògùn ìwọ náà rẹ yóò tá ẹ ló pọ̀ lọ́pọ̀. ẹ káwọ wára yín ni wa nọ́mbà bàbá Máyégún lè ti gbọ́ yẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ dira ẹ fẹ́ gbàwé ìgbèlú ogun ìtajà tani ẹ àwọrò àfàìrò anything spirituality ẹ pè bàbá Máyégún mo máa ń sọ mi mọ̀ ọ́n rí o ṣùgbọ́n iṣẹ́ tó dáa tó ń ṣe ló ṣe ìpolówó wọn kó tó di pé a máa bọ́ ságbá mi ètò ẹjọ́ ẹ má bínú wàhálà mi pọ̀ ẹ kàn sáré kẹ́pà ìpolówó ọjà. Láàárọ̀ bíntàtì ẹkùn tí wọ̀ yá ẹ̀jà pẹ̀lú àwọn kíni. mi ìrẹ́ni fún mi kankan mọ́ torí pé kí ni àwọn tí wọ́n nífẹ̀ẹ́ kan tí mò ń ṣe wọ́n ti lọ wò mí fún gbogbo ayé débi pé ọlá Ọlọ́run nìkan ni mo fi mí èmi dẹ́mọ̀ pé ojú òní tì mí nǹkan kan ni mo nígbàgbọ́ náà wípé ẹni bá ń tẹ̀lé lórí Sunday Igboho pẹ̀lú inú fífún ọkàn fífún irú wọn Ọlọ́run máa ń jẹ́ ká ní ìtẹ́lọ́rùn débi pé kò bá jẹ́ gáàrí ni mo mọ̀ sẹ́ni tó máa mọ̀ òun mo ń sọ wípé ẹ support Masbi TV àwọn studio equipment ta fẹ́ rà sí àti gba studio ṣe open equipment níwọ̀n bá ráńpẹ́ tí ò ní ju bí abi 10 to 11 million lọ ẹ support Masbi TV ẹ support mi information wà nílẹ̀ bí ẹ̀pẹ́ ìlú tí mo wà yìí ẹ́ tí bá fẹ́ ṣe program kan mi kì í ná nothing less than 15,000 naira tí bá ṣe sí náírà so imagine in a month
àwọn aṣọ wọlé àti ẹwù ọmọ ìyá mi ẹ̀yàn wa ẹ support Masbi TV 02141687040 02141687040 GTB Williams Olúwatóyìn lè máa rí lórí ẹ̀. èrè tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ ẹ̀ sì yàgbẹ́nu. Láàólá bitter tea ẹkùn tí ń wọ̀ ní àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ ẹ̀ sì yàgbẹ́nu nínú àgọ́ ara yín. ó kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni Láàólá bitter tea yóò bá wọ̀ dáadáa. ìṣòro ara yóò gbọ́ Láàólá bitter tea òun ni ká ẹ gbẹ́nu rà láti wáyé gbòógì Láàólá bitter tea rà àbí tí ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá ráyè rí inú ẹ̀jẹ̀ tí kànjẹ̀gbọ̀n lọ́wọ́ Láàólá bitter tea gbẹ̀lúra orí àtọ̀ ọbẹ̀. ẹ káàbọ̀ padà ènìyàn Láàólá bitter tea mo lè fọwọ́ wọn sọ̀yà ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré tí ò ṣe dáadáa tí ò rí dáadáa ìwọ tó fẹ́ máa pẹ́ lórí ìjọba máa kọ́ lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìwọ tó yẹ pé tẹ bá gún ìyá wa tẹ máa lo 5 minutes 10 minutes tẹ sáré dàtọ̀ wọ nílẹ̀ àwọn ìyá wa ò fẹ́ bẹ́ẹ̀ o ẹ pé Láàólá bitter tea ẹ mọ̀ pé rere lolúwa àdúgbò ní anything tẹ bá ní ẹ bá wọn sọ. now kí n tó fídíò tí mo fẹ́ play yìí ẹ jọ nítorí Ọlọ́run mi fẹ́ ká fi etí ọ̀tẹ̀ gbọ́ mi fẹ́ ká fi ẹ̀mí ìkórìíra fi gbọ́ Masbi ẹyọ tí Masbi kúrò ẹ gbọ́ fídíò yẹn nọ́mà kí wọ́n bá comment ẹ gbọ́ ẹ farabalẹ̀ gbọ́ fídíò tí mo fẹ́ play yìí kí wọ́n bá comment yẹn ṣe kókó like yẹn ṣe kókó. now ọmọ Yorùbá kó tó di pé máa play fídíò yìí ló sáré sọ̀rọ̀ tó ń dùn mí lọ́kàn. ọmọ Yorùbá ẹ má jẹ́ kí àwọn ọ̀tá kí wọ́n rí tèmi kí má kọ́ fún mi ṣe yẹ̀yẹ́ yìí ti ń pọ̀ jù débi ń pé àwọn tó fowó lọ́wọ́ àtàgbà wọn ní ẹ̀rí olùsì tí bá play àwọn voice note mi fún yín ẹ máa bá ọ̀tá mi sunkún nínú táwọn èèyàn ń sọ sí mi lọ́rọ̀ tí ò dáa nítorí pa ní káwọn Yorùbá pé kọ́ sọ̀pọ̀tì mi ó pè mí ju kí n gba owó ọwọ́ wọn lọ ẹ gbọ́ ó pè mí kẹ máa insult mi báyìí ìgbà tó náà fi dá mi lóhùn ju ẹ̀yin olóṣèlú ẹ̀kẹ́ mọ́ra yín gbogbo wọn ló máa ń wo fídíò mi Masbi TV adéka fún ẹ kan ẹ̀ka àkọ́ stúdíò fún ẹ ara èsì síbẹ̀ ká gbé mọ́tò sí ẹ nídìí àṣekínà ìdí kan kò máa ṣe tiwa kò máa polongo wa sọ pé bóyá kò ṣiṣẹ́ tó pọ̀ bóyá ń sọ̀rọ̀ yìí bóyá jẹ́ ti Yorùbá nation kò kọ̀ yìí sí ti pátì wa kó máa fi tìwá síwájú kíní kan mo ní ẹ má bínú mi ò lè ṣe. ìbáwọn kan náà ni mo sọ pé wá ká mọ́lẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní Abẹ́òkúta ó ti di pé mo sáwọ́nù tí wọ́n kọ̀ lọ nígbà tí wọ́n kọ́ ń gbé ní Kòtónú gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kọ́ ló gbé ní Kòtónú mo sáwọ́nù yẹn ni mo dúpẹ́ Ọlọ́run pé mi ò gbọ́ sí èmi àtọmọ gbogbo àtúndẹ̀ ń sọ yìí láì kí n sọ̀rọ̀ jù lórí ẹ̀ kò pọ̀ jù tẹ́ bá sọ̀pọ̀tì mi ojú èmi náà ti rí ní movement yìí ó lójú ẹni tó lè fọwọ́ lálẹ̀ fún mi ní movement yìí pín bákùbákù ó lójú torí mi ì sí náà tó gbé wá ní movement èmi wà náà foundation member tó bẹ̀rẹ̀ ẹ̀ ní àwọn èèyàn lè jẹ́rìí sí tí wọ́n pọ̀ so tí bá wá ń bẹ̀ ìkẹjọ kẹ support wa lórí studio tí mo fẹ́ ṣí èyí tẹ̀ ń wò mí pọ̀ gan èyí tẹ̀ ń wò mí you are more than 500,000 tí èèyàn 500,000 bá dá tó 10,000 kẹ mọ èyí tó jẹ́ èyí tèrè jí tèrè tẹ́yìn fẹ́fọ̀ yìí kódà kó bá jẹ́ 1 naira 2 naira lè fi síbẹ̀ ó máa ṣáájú àdówó gidi ẹ support mi má wò mí níran ó máa jẹ́ ẹ̀kọ́ ìbànújẹ́ fún mi tí bá ṣe fídíò báyìí tí bá wá padà ń tún wò tí mo fẹ́ edit ẹ̀
tí bá ń gbọ́ àwọn tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí omi ló máa ń jábọ́ lójú mi ṣùgbọ́n èmi ṣèlérí fún ọmọ Yorùbá wípé mi ò ní gba owó mi ìdẹ̀ ní lọ bá wọn bẹ́ẹ̀ ni mo mọ̀ pé kọ́ta gbé dání bó pẹ́ bóyá bọ́lá ajé ó dòótọ́ màá ríṣẹ́ ṣe màá lówó lọ́wọ́ kàkà kí n gbówó APC yìí ẹ má jẹ́ ṣépè sorry nothing kàkà kí n gbówó olóṣèlú mo fẹ́ sọ I withdraw that statement kàkà kí n gbówó olóṣèlú màá yà ṣe ohun tí ò yẹ kí n sọ síta ọmọ Yorùbá kẹ má wo Masbi TV ní pé jẹ́ n play fídíò yìí fẹ́ tó lọ bá búùkù fún join membership YouTube wa it's part of support tẹ bá share fídíò yìí kò tí pọ̀ jù tọmọ Yorùbá kọ̀ọ̀kan bá share fídíò 50 times because this is a very serious issue ní ọ̀rọ̀ tí mo gbé wáyé ẹni tí ó bá gbọ́n nìkan ló máa ní ọ̀rẹ́ pọ́nrọ́ àwàdà ni ìṣọ́ra àwàdà kò dẹ̀ ṣàròsọ o ohun tó ṣẹlẹ̀ ohun tó wà lẹ́lọ́wọ́ báyìí ní àwọn Fúlàní yẹn ti yarí wọ́n fowó bẹ́ àwọn ọba wa a gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọba wa lé wọn dànù wọn gbó yẹn lọ́wọ́ wọn àdèmọ̀ àwọn tó lè padà lọ fún láti sáré sọ̀rọ̀ síta kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu lè mọ̀ wípé security tá a sọ olóyè Sunday Igboho la fẹ́ gbogbo ọmọ Yorùbá tó bá dé agree pẹ̀lú mi ẹ máa bá a kọ sí comment section wípé bí Masbi ṣe sọ o pé olóyè Sunday Igboho la fẹ́ àfẹ́ lómi torí àwọn nìkan la rí nígbà tí ojú ogun gbóná háúháú ọbẹ̀ wà lè dùtọ̀ kádámù wá fẹ́ máa bùlà báyìí àní ẹ má bùlà ẹ má dìwà lọ́wọ́ mú là ń sọ now mo fẹ́ play fídíò kan fún wa mo fẹ́ jẹ́ kí a jọ gbọ́ ohun yẹn ó jẹ́ ká farabalẹ̀ gbọ́ fídíò náà ohun yẹn etí ọ̀rọ̀ nípa olóyè Sunday má fi tẹ̀tẹ̀ gbọ́ àtijọba àná òun fẹ́ sọ òwúyẹ àsòwòsọ ní ọ̀rọ̀ adéjọ́ ọmọ olóyè ọ̀rọ̀ ṣùgbọ́n ìṣòro àwọn aláṣọ ọ̀rọ̀ sọ̀tọ̀sọ̀ ṣùgbọ́n lọ́sọ̀ títọ́ ká kù gbogbo alẹ́ là ń lọ máa sì tọ́ máa sì parọ́ ọ̀rọ̀ náà ní gbogbo wa lọ ẹ̀rí ká sọ bẹ́ẹ̀ torí pé Buhari jẹ́ mùsùlùmí torí pé àwọn mùsùlùmí gbogbo nǹkan là máa fojú ẹ̀sìn mú gbogbo nǹkan là máa fi ẹ̀sìn tọ̀rọ̀ dà nítòótọ́ ẹ̀sìn ṣe yọ kúrò nínú ìṣẹ̀lẹ̀ wa gbogbo torí ẹ̀sìn lọ́rùn fi dá wa ẹ̀sìn sí lọ́rùn ló gbé ìlọ́wọ́ ṣùgbọ́n ìdáhùn wa o àníṣe náà títí ká lọ́rùn o àníṣe náà ká di mọ̀láyíkà àníṣe náà ká dà ìlú lábàjẹ́ ọ̀rọ̀ bá délẹ̀ ìdájọ́ bí ìyẹ̀wò ìdájọ́ bí ra wa títí lọ́ba àná títí ó sì tó lè sọ ní ìlú ìdá ní ọmọ Sunday yìí mo ò rí yìí ìlú sọ̀rọ̀ gẹ́gẹ́ bí làákàyè ní sinimá àbáyé yìí lórí ìkàtọ́ lọ wọ́n sì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí nínú náà lẹ́tọ̀ọ́ láti dá sí ti máa lọ lórílẹ̀-èdè yìí nígbà tó gbogbo àwọn sí tí wọ́n sì fún ṣùgbọ́n nítòótọ́ ìrírí Sunday Igboho dání ní ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ ni pé o ti gbà fún o àyẹ̀wò àti ìgbà ti gbé nígbà wọn ó lè fi níyì ilẹ̀ Nàìjíríà kágbésẹ̀ ọ̀tún bá lè sinmi má ti máa bá a lọ nílé kí ló bàjẹ́ nínú ìlú tí wọ́n tó ṣe tó dàgbà lára kí ni nǹkan tó lò kéwòn ní ìlú padà wálẹ̀ ó sì ẹ̀mí ẹlẹ́kejì ní wípé bí ọ̀la jẹ́ ìlú òsì olóṣèlú máa fún olóṣèlú ohun tó lóṣèlú máa ń ṣe lóru bí ọ̀la jẹ́ ìlú òsì tó ṣe fún wọn tí àwọn àwọn ìlú òsì tó bá gbọ́dọ̀ wáyé lọ́wọ́ lọ́fẹ́ ìgbélé olóṣèlú wọ́n tún ìtìlẹ̀ gẹ́gẹ́ bí òsì ní ẹ̀bí méjì tó gbèrè dá olóyè Sunday ṣùgbọ́n ẹgbẹ́ ká sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ náà tó bá jẹ́ wípé dànùkú wá ní Sunday gẹ́gẹ́ bí ìjọba sì pè nígbà náà lọ́wọ́ lánàá ọ̀rọ̀ náà nìjọ tó wá ní pé dànùkú bẹ́ẹ̀ tí ó sì ṣe sí lóòrò ọjọ́ kan tó wá pé dànùkú wá ní ti ẹni wò kánú tí ó sì ṣe sí lóòrò ọjọ́ kan kí ló dé tí wò nígbà wọn táàdì wọn ṣe sí ẹgbẹ́ ìjọba náà ìjọba gbogbo ayé wọn náà bẹ́ẹ̀ àìdíkú ní gbogbo wa lòkú ọlọ́run ìjọba wa ń lẹ̀yẹ ẹ̀sẹ̀ wá pé akókò sọ̀rọ̀ òkú láìda ṣùgbọ́n ìjà sọ òdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ àtijọba àná àtijọba òní tíjọba àná bá sí ní sí tíjọba àná sí ọ̀hún sí nítorí náà sì ràwọ́ mi ẹ̀dá gbogbo wa wípé kí ló dé tí wọ́n láwọn táàrí wá sí sí àwọn nínú òyìn lọ́sẹ̀ méjì sẹ́yìn nípa àwọn gómìnà kan táàrí wá ọ̀rọ̀ yìí wá àwọn ìyàwó kan sí méjì nínú òyìn làwọn ti gbó àtúgbọ́ wípé arákùnrin kan tó gbèdé lórí tí ń dáàrí wá kò tí ì mú ìṣèwọ́ bá gbìyànjú gbogbo bàrà wọn gbogbo wọn padà gbọ́tà lórí kí kò fi dá àwọn agbọ́ pé nínú yìí ó fẹ́ gbàjọba ìpínlẹ̀ rẹ̀ òun fẹ́ láwọn negotiate ní ìkànnì àrídá kí ló dé tẹ̀sí bí sí tẹ̀sán sí kí ló dé tẹ̀lé ìwé sí sí
ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ìjọba ọlọ́pàá tó wá sọ́nà èmi sọ̀rọ̀ bágbára ní sí bí mo ṣe wò ni mo ṣe rí ni àwọn tó sì ní ìlàkà ìjùlọ lọ kò lè mú abá sọ̀rọ̀ ìjọba tí wọ́n mú bàbá wa tó wà nílẹ̀ ọlọ́pàá kọ yín lọ sí o ọlọ́pàá bá yín sí o ọlọ́pàá jẹ́ sọ̀kalẹ̀ dára gbogbo àlùkù ọlọ́pàá nìkan lọ́ba rẹ̀ ní ìlàkà ìgbésí ìgbà tí mo ṣe sọ̀rọ̀ ní ìbá mú olóògùn ní ìbá mú bàbá rẹ̀ ó bì tiẹ̀ náà. ẹ ṣe gan ni bọ́dà mi tí wọ́n kílẹ̀ ọmọ ìbárí sọ̀rọ̀ yìí kódà ó ní fídíò kan tó yẹ kí n tún play fún yín but mo ti promise yín pé mo yẹ jẹ́ kó gùn so therefore kí sọ the next video yìí gbogbo agbègbè ọkùnrin gbé ìdàlẹ̀ ẹ má gbàgbé studio project wá sì wà on ẹ support Masbi TV ṣùgbọ́n ìyẹn máa ń gbọ́kàn tí bàbá mi ọlá rí Koiki máa sọ wọ́n ní mídíà ní ìdí owó kò sí rọ́ńbẹ̀ 10 million tí mo dárúkọ ẹ̀ tí bá ṣe sówòlù tí mo wà kó dàbí tọ́lẹ̀tì rèé mo lè fi ra àwọn nǹkan pípẹ́ bíi professional camera tí mò ń sọ láti wọ́n dùn bẹ́ẹ̀ lọ́dún báyìí nísìnyí professional microphone professional recording camera professional webcam professional mixer air conditioner generator gaming laptop gbogbo ìgbọ̀n òǹkà ṣùgbọ́n kákan tí ẹ̀ ṣe á tètè níbi tó bá dẹ́kun a máa ṣe mọ́ra wọn ẹ support mi ó ti ń ká mi láyà ni mo ṣe sọ síta èmi mò ń gbé gbogbo nǹkan mi tẹ́lẹ̀ God bless you all fẹ́ẹ̀ tọ́lọ̀ bá bùkù fún wọn 02141687040 02141687040 GTB Williams Olúwatósìn ìyanu ẹ̀ máa ń lóye fẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ sẹ́ndì rìsíìtì sí wa tàbí fẹ́ gbé polówó ọjà fún wa ẹ kẹ́kọ̀ọ́ wá sórí +229 5774 7970 +229 5774 7970 WhatsApp only me. God bless you all.